arábìnrin oníṣẹ́ aṣọ rírán fashion designer nígbà tó ń sọ̀rọ̀ lọ́jọ́ Tuesday tó kọjá nípínlẹ̀ Ògùn ní kóòtù ó ní olúwa mi ọ̀rọ̀ ọkọ òun ti sún òun o èèyàn burúkú ayé ni o ó sọ débi pé àbámọ̀ ọkọ ni àbámọ̀ ọkọ ó ní yàtọ̀ sí pé ó jẹ́ oníṣìná ẹ̀dá gbogbo wa la mẹ́ni tí wọ́n pè ní oníṣìná gbogbo wa la mẹ́ni tí wọ́n pè ní oníṣìná ó lóníṣìná ayé àti tọ̀run ni ọ̀lẹ ni kì í ṣe ojúṣe rẹ̀ nínú ilé lórí òun àtàwọn ọmọ tí ẹ bá ń gbọ́ wàhálà 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 òní ń jẹ bẹ́ẹ̀ wàhálà ẹ ti pọ̀ jù ìjà ló máa ń bá gbogbo èèyàn jà lórí ọ̀rọ̀ tí ò tó nǹkan ìyẹn ládùúgbò táwọn ń gbé o bẹ́ẹ̀ ló ń ṣe nínú ilé náà ó sì máa fi yangàn pé oníwàhálà lòun ó máa ń sọ pé òun burú kò lè sáyé padà olúwa mi torọ́ mọ̀ pé òun burú ó sì ń sọ olúwa mi òun ò fẹ́rẹ̀ mọ́ ẹni tí àkọ́bí àwọn tó ti ń bímọ nílé ọkọ tí ò sì pàwàdà ojúmọ́ ń ti òun àtàwọn ọmọ ẹ̀ tó bá ń jà ni kò sẹ́ni tí ò lè bá jà kò sì sẹ́ni tó lè sọ fún un pé ó tó olúwa mi kò sẹ́ni tó lè dá lẹ́kùn pẹ̀lú bí kì í ṣe tọ́jú àwọn nínú ilé tó èèyàn méjì ló ti fún lóyún ń ta o Chelsea ti bímọ ṣùgbọ́n àwọn yẹn kò dùn tó lówó wọn lọ́ra júmọ́ tó dẹ́wà òkè ebi òpó náà láyé ara òun o bí ti máa ṣe nù bó bá ti róbìnrin tó lówó yóò lọ tẹ̀bàtì lọ́jọ́ kan òun wá dágbére ọ̀dọ̀ àwọn òbí òun fún un olúwa mi mọ́tò tó fẹ́ gbá wọn lọ́ba àjẹ́ ló ń bá padà lé lálẹ́ ọjọ́ náà ló bá bọ́kọ òun àtìyàwó tẹ́nàtì ń wò lórí bẹ́ẹ̀dì ẹ tú ìgbéyàwó ìkásẹ̀ òun ò ṣe mọ́ aláìlójútì lọ́kọ o ọkọ ìyàwó náà wà nǹkan ọ̀tún gbà tó ń rojọ́ ó ní òun ò ṣe bẹ́ẹ̀ lọ́rọ̀ tó ń fẹ́ sọ̀rọ̀ òun ò pọ̀ ó ní ṣe bí ìyàwó òun ti sọ pé òun fẹ́ túká kò sí wàhálà ṣùgbọ́n bí agbára òun ṣe tó òun ṣojúṣe òun o torí àwọn tó bímọ fóun ló ṣe ń tara ìyàwó tẹ́nàtì tó sì lóun rí kì í sórí bẹ́ẹ̀dì ló ti bá wọn sítì rúùmù ló ti rí lójókòó sí ó wá gba rìsíìtì ilé ni wọ́n ṣẹ̀ṣẹ̀ sanwó ilé ọkọ rẹ̀ ò sí nílé òun sì fẹ́ fún rìsíìtì làárẹ̀ kóòtù bá sọ̀rọ̀ ó sọ̀rọ̀ tó pọ̀ ó sọ̀rọ̀ sọkọ ìyàwó yìí pé ṣé lóru nìyàwó tẹ́nàtì wá gba rìsíìtì lọ́wọ́ rẹ̀ ọkọ rẹ̀ ò sì sí nílé wọ́n náà gbọ́n tó ń sọ níyàwó bá sáré dáhùn pé olúwa mi wọ́n èyí tí ìjẹ́wọ́ lé owó wọn sì kó oṣù mẹ́rin kó parí wọ́n àti ìsanwó míì ààrẹ kóòtù dá obìnrin yìí lẹ́kọ̀ọ́ pé má jálu ọ̀rọ̀ ààrẹ kóòtù má ṣe bẹ́ẹ̀ mọ́ ó ní arákùnrin bó o bá tiẹ̀ fẹ́yàwó míì yẹn ò sọ pé kí èpo ẹ̀pà ìyáálé rẹ kó di nǹkan tá a kì í jírí mọ́ ó wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 29 oṣù kẹwàá 29th of October 2025 ó wá ní tí wọ́n bá ń bọ̀ kí wọ́n wá pẹ̀lú àwọn àgbà méjì tó mọ̀ nípa fífẹ́ ara wọn nínú ẹbí wọn kọ̀ọ̀kan wọ́n jáde nínú igi ìgbẹ́jọ́.